أعطيناك. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك ونحر إن شانئك هو الأبتر. ẹ̀yin ìjọsìn Ọlọ́run. صلى الله على محمد. Habib Markaz. عرفت شيئا وجابت عنك أشياء عرفت شيئا وجابت عنك أشياء. ọsọ báyìí ẹ farabalẹ̀ jàmáà. asalatu ala nabiyil karim. صلى الله على محمد. ìsọ̀rọ̀ ẹni yìí ẹni náà lórí pé farabalẹ̀ dákun torí Ọlọ́run ó ní ilé kéwú ẹ dákun ẹ farabalẹ̀. أكرمك الله الكريم. ilé kéwú Nizami ilé kéwú ètò ilé kéwú ó létò kájòkó lérí àga ẹni ọba ní ẹnìkan dálẹ̀ síwájú Sheikh Adam Markaz irọ́ ni ẹnìkan tí ẹ wá láti yunifásitì ó wá àwọn dókítà kan gbogbo ẹ̀yin dókítà tẹ wà ní yunifásitì ẹ kú iṣẹ́ o wọ́n lẹ̀ ṣiṣẹ́ kan nu o wọ́n ní sẹ́yìn ò pinnu. La ilaha illallah. ẹni ọba ní irọ́ ni talẹ́ni náà àyẹ̀wò ló dálẹ̀ sí tani tó produce ń bẹ̀ lẹ́yìn náà lọ́wọ́ digress pé à ń tẹ̀ ń gbọ́ kún ní Haji Kamal lẹ́nu rẹ̀. عرفت شيئا وجابت عنك أشياء عرفت شيئا وجابت عنك أشياء. ẹ dákun ẹ rántí pé adabi ni wá o ń fi aláàtì mi fẹ́. أكرمك الله. ẹ wá gbọ́ hadha bayan àlàyé wa rèé. أكرمك الله الكريم. àfa àgbàṣe Tajul Adabi kú 1924. bàbá sì ti wà nílé kéwú. tó bá ṣe pé Nizami ni àkọ́kọ́ wádìí kí ni túmọ̀ Nizam ọjọ́ ló lọ àbá pé kí làwọn mújàmù wí nípa Nizam. أكرمك الله. Nizam. نعم. àfa Abdulwasi. نعم. ká ṣe ètò nǹkan ká ṣe nǹkan létò àwọn àfa dá sí i. هو الخير. àmọ́ wọ́n ní alkhaitu ni alkhaitu ni wọ́n kọ́kọ́ ní alkhaitu ni bíi ká máa sin nǹkan tá à ń sin àlúùlù sí àwọn kan ní àtẹ̀rìtìbù ni àwọn kan tún ní ó tún lè jẹ́ àtọ̀rí kọ́tù a wà lọ wádìí bò ní wọ́n kéwú ńlẹ̀ yìí ń jọ ilẹ̀ yìí nìkan kọ́ o ní gbogbo ilẹ̀ Yorùbá ń lò ẹ̀jẹ̀ pé ní gbogbo ilẹ̀ Biladu Tukuror sẹ́yìn pé tí wọ́n bá ń rìn fáà sí Biladu Tukuror gbogbo tí ń jẹ́ West Africa lónìí wọn dèélìsì ni wọ́n ké ilẹ̀ ẹlẹ̀ ní makaranta àlọ́ àfọ òjò kó lérí awọ àlọ́kù kọ́dà aziari àkọ́kọ́ jamia kọ́dà aziari ilẹ̀ ẹlẹ̀ ni wọ́n jòkó sí kọ́ wá parẹ́ dòní ń bẹ àmọ́ ń gba àfa àgbàṣe òtájú kò yí ọ ní tọ́wọ́ yẹ kó yí ọ ní eré àfa àgbàṣe Tajul Adabi ló ti bẹ̀rẹ̀ àfa àgbàṣe Tajul Adabi ni wọ́n gbé nìzọ́ọ̀mù tuntun dé torí bọ́mọ bá wà nílé kéwú tẹ́lẹ̀ ó lè lógún ọdún ó lè lọ́gbọ̀n ọdún tí ó wà lábẹ́ àfa rẹ̀ ṣé Tajul Adabi wá ní yín ti ń pẹ́ jù láàrin ọdún márùn-ún wọ́n wá ń fìrì fọ́ wọ́n ké ọmọ ń ṣe wòlímọ̀ tó bá wá ṣe wòlímọ̀ tán yóò wá kàlá àlìkọ́ọ̀bù fún wọn. láàrin ọdún mẹ́wàá wọ́n wá fìrì wọ́n wá ṣe ṣàhádà fún èyẹ fún àwọn fáwọ́dù méjì. wa awwalu man ajaza isti'mal al-kutub al-musawwara. wọ́n á gbọ́ bó bá ṣe pọ̀ kátìrà Sheikh Adam dáadáa. وأول من أجاز استعمال نظام التعليم العربي نظام التعليم العربي بيجي كني
page 58. page 58 tíra Sheikh Adam ni wọ́n kọ. وأول من أجاز استعمال الكتب المصورة وأول من أجاز استعمال الكتب المصورة المصورة ẹni ó kọ́kọ́ àpúrúfù ká máa lo tíra tí wọ́n ya fọ́tò sí kí wọ́n kọ àdàrájàtù kẹ̀kẹ́ kásìrí kẹ̀kẹ́ alikọ̀lámù báírò kásìrí báírò àáfà àgbà Sheikh Tajul Adabi ni. هو الشيخ محمد اللبيب الألوري المتوفى 1992 ونجح في تخريج النخبة 1922 الممتازة. lọ́wọ́ àánú tíra tí wọ́n gbé àmọ́ gbogbo ìwádìí sọ pé 24 ni. ولم يأخذ بالجلوس على المقاعد والكتابة على السبورة. àmọ́ Sheikh Tajul Adabi ó jókòó lérí àga kọ̀ọ̀kan máa ń kéwú kó jókòó lérí àga. ولم يأخذ بالجلوس على المقاعد والكتابة على السبورة إلا Sheikh Tajul تلاميذه. Adabi ó sì kọ nǹkan sójú blackboard pẹ̀lú chọ́ọ̀kì. إلا تلاميذه من بعده. àyàfà àwọn ọmọ kéwú rẹ̀. وعلى رأسهم الشيخ وعلى رأسهم محمد كمال الدين الأدبي. farabalẹ̀ wàhálà farabalẹ̀ ọ̀nà pọ̀ tá ń lọ wàhálà ara sí. وعلى رأسهم الشيخ محمد كمال الدين الأدبي. lórí ẹni ọjọ́ lérí ẹni ọkọ́kọ́ lo blackboard tó jókòó lérí àga Sheikh Muhammad كمال الدين الأدبي. tíra Sheikh Adam ní bàbá tó tara ẹ jáde tíra bàbá rẹ ni. àfa yìí ọdìmẹ́ni ìlàlẹ̀ àmà bàbá ti wí bẹ́ẹ̀ àsọ̀rọ̀ mọ́nu ọdìmẹ́ni ẹlẹ́ẹ̀kejì táàfin mọ̀ pé Sheikh Tajul Adabi ló pilẹ̀ nizam tẹ́nbà wá ṣe ṣàhádà tán ìwọ ọmọ jẹ́ Tajul Mumin àáfà wa Sheikh Zakariya ọmọdá àáfà wa Adáfìlà Kalansuwi àáfà wa Yahya gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àáfà Muzammil tẹ́nbà ìwọ ọmọ jẹ́ Tajul Mumin Tajul Arifi tí ò sírú ẹ̀ lákọ̀ọ́kọ́ àyàfi nílẹ̀ Lárúbáwá lọ́hùn. ayu nizami awla min hada nizami wo lójú yìí lọ ni wọ́n fi ń pe àfa àgbà ní pé oníkéwu ṣètánì àmà àfa rẹ̀ àmọ́ àwọn tí wọ́n lójú inú wọn wá bá Sheikh Tajul Adabi wọ́n sì kéwu bàbá bẹ̀lgọ́ rẹ̀ wá bá kódà bó ṣe pé ń bo wọn kọjú àwọ̀ sí náà ni filimasi alati madalla wàláwọ̀ àyìnà tọ́rík filimasi alati مذلة ولو أين الطريق. kí ẹ máa béèrè ọ̀nà madalla ń bẹ́ẹ̀ wà láwọn àyìnà kódà ẹ dákun yìí ń lọ ọmọdé ọ̀nà bolo ọmọdé ó ti rí ẹnu ó lè dúró gangan sẹ́ni tó lọ béèrè lọ́wọ́ ẹ̀. ìyóhùn bẹ́ẹ̀ ọwọ́ adérí alájí àgbà bàbá wa alájí àgbà wa gba iṣẹ́ lọ́wọ́ àfa àgbà wọ́n lé àfa wọ́n sì respect ara wọn àfa ké bàbá wa ọmọdé ń bẹ láyé Sheikh Zakariya Tajul Muminin àwọn ni wọ́n tà wá lálẹ́ kéwọ́ àfa wọn bàbá wa alájí àgbà kíjokíjo ládàbí tí wọ́n fi kọ́ wọn ni wọ́n ń bẹ pẹ̀lú ara wọn àwọn bàbá wa bẹ̀rẹ̀ lé kéwù tiwọn as far back as 1926 wọ́n kọ́ bàbá wa aláwọ̀ Sheikh Yakub wọ́n kọ́ bàbá wa Sharafuddin gbogbo wọn ni wọ́n ti jáde jíjáde tí wọ́n jáde kí bàbá wa pọ̀ kági tó dé bàbá wa Ra'isul Muallimin bàbá wa Fanlalu Mata bàbá wa Nlela bàbá wa Hashiru Alaya kìí sàwọn nìkan o àwọn tá a rí dákọ̀nù o àwọn ohun bàbá wa Hidiru apọ̀ kági wọlé kéwú 1928. نبغ محمد كمال الدين في علوم العربية حتى tíra Lamhatul Baluri لمحات البلوري page 70. page 70. نبغ محمد كمال الدين في علوم العربية حتى أدهش جميع معاصريه. àdìhásà jami'a ma'asiri gbogbo ẹni tí ń bẹ nù gbà rẹ̀ ló kó jìnnìjìnnì bá. ورزق الفصاحة في الوعظ والمحاضرة. alifasahata ká sọ̀rọ̀ kọ́ dàbí pọ́nmọ́ Lárúbáwá ní sọ̀rọ̀. حتى أعجز من قبله وأتعب من بعده. ọkọ ayé báwọn tó ṣáájú wá àti àbà máa ń bá dà o àwọn tí ń bọ̀ lẹ́yìn wá ní bó o ní ṣe bá eléyìí bó o ní ṣe bá eléyìí ló mú Sheikh Adamu máa lé wọn kí pèmí náà dàbí wọn ta ló sọ pé
owó wí kíní kan sínú gba àwọn lam yata'athar. ولم يبق من معاصره من لم يتأثر به أو لم يقتبس من kò أساليبه sínú ẹni tó في bá bàbá بلده. alájà gbà lo ìgbà Sheikh Adam náà ń sọ̀rọ̀ yìí nínú tí ò kọ́sẹ̀ rẹ̀ tí ò kópa kan lára wọn kó lápa lára wọn nínú gba àwọn kíkẹ́ Sheikh Adam lónìí. ṣé bó wí yà yín pé ọdún tí wọ́n fi ju bàbá mi lọ kọjọ ọdún báyìí lọ háàdì kí la fẹ́ lò ń bí ọdún eré ìbànújẹ́ ni. ìjàzá àtúlá níìdì. èyí ń bẹ́ẹ̀. Allah. ومن تلاميذ كمال الدين nínú tírà Sheikh Adam náà. ومن تلاميذ كمال الدين الأستاذ خضر صلاح الدين. ali ustaz ń bọ̀ wá bí ali ustaz ni wọ́ọ̀dù ali ustaz ń bọ̀ wá bẹ́ẹ̀ jẹ́ mọ̀ nso àfa bàbá wa alájà àgbà wa bẹ̀rẹ̀ ilé kéwú that was 1926 wọ́n wá bàbá wa lọ́pọ̀ kágídé lè kéwú 28 wọ́n wá kéwú bẹ́ẹ̀ wọ́n ké bàbá wa gbogbo wọn nígbà wọn ò fìrí bàbá pọ̀ kági wá gba sàtífíkẹ́ẹ̀tì tiwọn ní 1940 bọ́ ọ bá fẹ́ rí súrà sàtífíkẹ́ẹ̀tì ó rí nìsọ́mù olójú kẹ́yìn ó fún yẹn sàtífíkẹ́ẹ̀tì lọ ta ní í ṣe bẹ́ẹ̀ kí alájà àgbò tó dé. wọ́n wá gba sàtífíkẹ́ẹ̀tì náà wọ́n tún jòkó sílé ilé ni wọ́n ti ń kọ́ mọ̀ ní kéwú lọ́dọ̀ bàbá à ń pọ̀ tá a bá débi ọ̀rọ̀ wọ̀ tá a bá débi ọ̀rọ̀ mọ́ríkàsẹ̀ á gbọ́ bí bàbá ọlápá ọ̀gá kìí ṣe rìn. oníwàásí àgbáyé gba sàtífíkẹ́ẹ̀tì wọn 1946 Allah. wọ́n sì ní wọ́n ní ṣàhádà ṣáàdà ń bẹ láyé ń bẹ nílé kéwú alájí àgbà ń bẹ báyìí. ọba fẹ́ rí. ọwọ́ adi náà wọ́n máa ń bá bọ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn wọn ni àwọn àpapọ̀ kági wọn tún àfa àdìsọ́ọ̀mù náà wọ́n fi ń kéwú nígbà bàbá wa lọ mọ́kà tí wọ́n dé wọ́n wá rí i pé ní ha nǹkan míì tún kù bàbá ìsẹ́ni tí ríra wọn tí jọra wọn lójú bàbá wa darí sí Èkó ni bàbá wa dálé kéwú lẹ̀ ilé kéwú ni wọ́n wá ń jòkó lérí àga 38. bàbá dálé kéwú lẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n ti ń kéwú before 1938 yẹn wọ́n kéwú alátìrázìn tí wọ́n ń bá bọ̀ wá 38 tí wọ́n wá dálẹ̀ ni wọ́n ń jòkó lérí àga wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ní. wọ́n bẹ̀rẹ̀ lójoogi wa wọ́n kó lójoogi wa ó di fájì sinimá wọ́n kó nbẹ ó dẹ̀yìn ọgbà wọ́n kó lẹ́yìn ọgbà ó dọ̀bá dínà ibẹ̀ ọjọ́ nbí fájì sinimá náà làwọn tí wọ́n ń kéwú jọ́nà nínú wọn ni Dr. Lukola Saraki. Allah. tọrọ ní a produce àwọn wo ni wọ́n kọ́ ẹlòmíì lè wá bọ́sẹ̀ mi ẹ̀ pé ní ó wọ́n tún gbákùn díẹ̀ jẹ́ Saraki aṣàdúrà yín àyè tán confirm ẹ̀ ọ̀dà bàbá wọn ọlọ́sọ bàbá àta tó gbèsè lánàá mọ́gàjì bàbá àta àná classmate ni wọ́n. tọ́. lọ́dún alájí àgbàlẹ́kù. Allah. kò síjà o. wọ́n wá ń bá bọ̀ bẹ́ẹ̀ ń bọ̀ wá di 1942 bàbá wa wálé. bàbá alájí àgbà. bàbá wa alájí àgbà bàbá wa wálé látẹ̀kọ́ bàbá wa dálé kéwú kọ̀ọ̀kẹ́ ẹ̀ lẹ̀ ilé kéwú ni wọ́n wá bẹ̀rẹ̀ ní 42 tí wọ́n bẹ̀rẹ̀ ni wọ́n wá pàdé bàbá kan bàbá wa yín dákọ̀ wọn Kasim Abdulrahim wọ́n wá yà yín bàbá dà mo rí wọn ìwọ rí wọn bàbá wa kan lágbàjì àwọn ni. bàbá tó já. ẹ máa bọ̀ wájú. bàbá wa Kémiya ẹ dákun ẹ fi wọ́n lẹ̀ kí wọ́n máa bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. akaramaka. asalatu ala nabiyil karim. bàbá wa Kémiya wù yìí. akaramaka Allahul wọ́n tẹ̀lé kéwù karim. lọ́rin ilẹ̀ ó di ijọ́ kẹẹ̀ẹ́dógún làwọn wọlé. la ilaha illallah. 1942 1942 ni bàbá wa Kuranga bàbá wa Alikali Kuranga lọ́n sí wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́. amiina. ó ṣe àmín. àmín.
مهلا بني شيخنا مهلا موالينا لا تنبشوا بيننا ما كان مدفونا. azumuratul adabiyya al-kamaliyya. نعم. òun náà nílé kéwù àfàgbà tí bàbá jogún. ń gbọ́ wáyà ni wọ́n á change ẹ̀sìn máa dìlò olú madrasatul ulumil arabiyya. àbí ẹ̀yin àfa wa. ibẹ̀ ni wọ́n ti wá bẹ̀rẹ̀ 1942 ni bàbá wa àgbà kúráńgà. bàbá wa àgbà kúráńgà sì ni olówó làwọn tó bí wọn. wọ́n gun kẹ̀kẹ́ ládàbàtà wọ́n gun kẹ̀kẹ́ wálé kéwú ni olówó ni wọ́n torí pé àárín àti bàbá wọn àwọn ẹnìkan ọ̀mọ́ pẹ̀lú alájí àgbà kò dùn yánú ọ̀rọ̀ wọn ò dùn yánú gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí ta ní ṣe nínú Islam pọ̀ ju gbogbo eléyìí lọ àmọ́ ń tìtorí generation tí ń bọ̀. مهلا بني شيخنا مهلا موالينا. mahalan bani sheikhina ọmọ àfa wa Sheikh Adam Habib. مهلا موالينا. mahalan ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wala tanbushu. لا تنبشوا بيننا ما كان مدفونا. la tanbushu bainana ma kana madifuna òkúta àti sinmi tún wù mọ́. لا تنبشوا بيننا ما كان مدفونا. لا تنبشوا لا تنبشوا بيننا ما كان مدفونا. àmọ́ à ń ṣẹ̀ṣẹ̀ ń jẹ àwọn awúrí òkú ni wọ́n sì tún wúrí àwọn ọ̀rọ̀ tó ti lọ dìde. لا إله إلا الله. أتتمعون أكرمك الله. أن تهينوا لا تطمعوا أو تهينونا ونكرمكم. لا تطمعوا أن تهينونا ونكرمكم. ẹ má rò pé yóò máa fẹnu wá gbolẹ̀ ẹ máa ṣe wá lábùkù àwọn ọmọ kan yín lè. وأن نكف الأذى عنكم وتؤذونا. وأن نكف الأذى عنكم وتؤذونا. àwọn oníjẹ́wọ̀ sí kankan kan yín ẹ̀yọ́ máa wá fara níwá. لا إله إلا nítorí pé الله. báyìí ni bàbá wa ṣe báyìí ni bàbá ṣe. àwa náà sì ń ṣe bẹ́ẹ̀. وأن نكف الأذى عنكم وتؤذونا. وأن نكف الأذى عنكم وتؤذونا. àwọn tí wọ́n kéwòn ẹ wá wo 1942 ni bàbá wa introduce class wọ́n ní manhaj wọ́n máa march ilé kéwù kọ̀dí mi wò ní march wọ́n sì lórí tí wọ́n ń kọ ẹ gbọ́ orí ọ̀tẹ̀ kọ́ o. sahabuna rajana bi awlil ilah sahabuna rajana bi hamdil ilah man bakiya ta'ala ma'ana. bàbá ń kọ́. sahabuna ṣe sùúrù má dàrú. àwa lọ àwa bọ̀ pẹ̀lú àṣẹ olú. àwa lọ àwa bọ̀ pẹ̀lú àṣẹ olú. ẹni tó ṣẹ́kù ẹ wá pẹ̀lú àwa. èmi ń gbà wá ń kélé kéwù lèmi fè bú ẹ̀ sí. ní wá pé we went we back with blessings of Allah. We went we back with blessings of Allah. Who left behind come along with us. ilé kéwù kọ̀dí mi yóò nírú yìí. bàbá ní lẹ́kùn lébẹ̀ ń bàbá wa pé àríyádàtú tó kọ́ wíìlì jésìmá. àríyádàtú ká wíìlì jésìmá. Allah. ìlàlẹ̀ àmọ́. Allah. bí ẹ bá wà fara wọn lọ́wọ́ báyìí ìlàlẹ̀ àmọ́. Inshallah. bí wọn bá wà fara wọn lọ́wọ́ báyìí bí ẹ bá fara wọn lọ́wọ́ tí wọn àfà wọn wà bàbá wa ní ẹ máa mú jàkadì alájà gbọ́ wà pé ẹ máa mú jàkadì ẹ kọjú síra yín kára wọn ó fi lé bí ẹ bá wà mú jàkadì bàbá tí wọn là wọn mọ́lẹ̀ ni wọn ní bàbá wa dúró pé àkóso wa ní là yín mọ́lẹ̀ agbájí ní agbájí lèmi náà
khalifa nẹ́nìkan ni wọ́n èjọ́ mú jàkadì kágbájì ọmọ kọjú sàgbájì. àgbáyé ní àwọn ọmọ. sẹ́lẹ̀ bàbá wa kuranga bàbá wa khalifa àná Sheikh Sofiyullah bàbá wa Bayo Salahuddin bàbá wa Sheikh Ali wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ bàbá oníwàsí àgbáyé product ilé kéwú tí wọ́n ní òsì ni o èwo ní jásí àrí gbogbo gbani bàbá product jásí àrí ni bàbá wa Sarafuddin Àjàrà bàbá wa Ali Àgàn bàbá wa àgbà olóhùn oyin asalatu ala nabi karim sallallahu alayhi wa sallam. bàbá wa ọba alẹ́ alágbájá àti gbogbo agbègbè ẹni gbogbo wọn bẹ́ẹ̀ bàbá wa Grand Kadi bàbá Abdul Muttalib Ambali bàbá wa ọmọ ọba ibi èèyàn bá bá dé tó bá fi fa ọmọ ẹ̀ fún yàn bàbá ló ní ìlú tí wọn ò ti fẹ́ rí mi ọba ìlú wa fọmọ mi fún mi máa fi prince kókó rẹ̀ látòní ìwọ ìmáàmù Fúlàní tàbá ìmáàmù Fúlàní ọmọ ìmáàmù àgbàlú fún wọ́n sì fún mi lọ́mọ rẹ̀ ìwọ látòní lọ ní ọmọ fi ìmáàmù kún tiẹ̀ ṣé wọ́n bá lọ́rin ẹsẹ̀ mẹ́ta. من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. àní di eléyìí lásìkò tá a wà yìí àmọ́ torí ọ̀la ni bàbá wa Sarafuddin Àjàrà àfa wa Sheikh Abdul Wahab Dálẹ́mọ̀ Ẹlẹ́hà. nísàlẹ̀ gbóná yẹn lọ. àwọn tí ń ta wọn bẹ láyé. ní bá ní lọ. ẹ máa lọ béèrè lọ́wọ́ wọn gbogbo wọn yìí bàbá ló introduce wọn pẹpẹ ẹni ọba ní ẹnìkan ṣe nǹkan kan tí ó wá yin alága síwájú Markaz irọ́ ni kàtàṣẹ́wò ni bàbá wọ́n ṣe mọ̀lídì kan lóde àfàgbà wọ́n wá ra bàbá yìí ẹni tí ó bá sanwó kò ní wọlé tọrọtọrọ bàbá tó ṣe kọ́ lọ́hùn nìkan ní darí wọn àkàmàlùmọ́ kọ́díjà ànáfi zulumati fa'azala anakula asiwadi duji. akamalu ma kọ́díjà ànáfi zulumati. ọ̀nà méjì àfáà yìí. fa'azala anakula asiwadi duji. ẹ̀yin tó ṣe Ọlọ́run. sallam. àpẹ́ bẹ̀rẹ̀ púpọ̀. wọ́n lọ bẹ́ẹ̀ àsìkò ni bàbá rí sọ̀rọ̀ bàbá rí sọ̀rọ̀ ìṣòro tí bàbá wa rí ni bàbá wa ń pe gbogbo ayé wọ́n wá ń pe gbogbo ayé pé ẹ bá ń pe wọ́n àfa yìí mo fún ọ yàyà ummatali ìsìlámì fìdíìní majidukum òun dà. aya ummatali ìsìlámì fìdíìní majidukum aya ummatali. Kàdé àdáwùkún dhalika sirra ọ̀pọ̀ mbẹ́. Karamakallah. Aya ummatal islami fi din majidukum wa qad adrakati a'da'ukum dhalika sirra. Aqaribuhum dabbatilakum fatahafazu. Aqaribuhum dabbatilakum fatahafazu. فتحافظوا ولا تحسبوا جمرا أتاكم به تمرا. نعم. ألا فانظروا ألا فانظروا كما أخرجت من بنيكم صنادقة جاروا على دينكم جورا. wọ́n ka bẹ́ẹ̀ lásìkò ni wọ́n fi ń sáfà wọ́n ṣe wá sí káàkiri ayé lórí pé ẹ̀jẹ̀ amúra tí wọ́n bá bẹ̀rẹ̀ ní sọ́ọ̀mù kí ni wọ́n lẹ̀ wọ́n lóko sí. kí ni wọ́n lẹ̀ wọ́n lóko sí ṣé bí yu'allimuka yawmayn táwa ń kọ́ wọn ní oṣù méjì yóò wá máa kọ́ àwọn ọmọ rẹ̀ lọ níjọ́ méjì ànígbà wàláhì làzim àgbàlagbà kan sọ fún mi ńlẹ̀ yìí ó ní ó lè yẹn kú oríire àwa náà fẹ́ lọlé kéwù àfààyàn àmọ́ bàbá wa ní ó wù mí àmọ́ àjọ ṣe mítìnì pa àníjọ́ ọ̀rọ̀ náà lọ ni tí n bá wa mú wọ lọ wọn ò ní mọ dalẹ̀.
gbogbo wa tá ń wí nísìnyí 40 nífa bàbá wa prince délé kéwú ní 46 bàbá wa àjàrà wọn délé kéwú ní 43. La ilaha illallah. gbogbo ń ta wá wí àwọn bàbá wa kọ̀ kági bàbá mísánná gbogbo wọn ti jáde bàbá wa láyà bàbá lèla wọn ti dàfà 90 bàbá wa búkẹ́dẹ̀ Sheikh Ismail búkẹ́dẹ̀ ọlọ́mọba bukọ́lé wọn. Àmín. àwọn wa ń bẹ bẹ́ẹ̀ lásìkò yìí Mọ̀lánà Sheikh Adam náà ń wá kéwú kìíní. La ilaha illallah. As-salatu ala nabi karim àsìkò tí gbogbo àwọn bàbá wa lè la bàbá wa kíndùrà pọ̀ kági kéwú làwọn náà ń ké àbí ni wọ́n ń ké bàbá wa Bùsẹ́rí ilé àké ọmọ bàbá wa mufti àfa wa Bùsẹ́rí ọmọ bàbá wa mufti tíra wọn wà ń bẹ̀rù dhikrayat fil azhar bayna al-hadir wal-madi bayna al-madi wal-hadir wọ́n ṣe tíra ń bẹ̀rù wọ́n kó tiẹ̀ ń bẹ̀ yín bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ wọ́n ní ọmọ mo gba kéwú lọ́dọ̀ bàbá mi àmọ́ lọ́dọ̀ alájí àgbà ni wọ́n ti tún mi lẹ́nu ṣe mo ti dàfà àwọn wọ́n sì fún mi ní sàtífíkẹ́ẹ̀tì tí mo gbé lọ Cairo wọ́n jọ lọ Cairo lẹ́ẹ̀kejì pẹ̀lú Sheikh Adam ni ẹ̀ẹ̀kejì gbọ́ dáadáa o mọ́sìmí court bàbá ti lọ ní 1940 bàbá Sheikh Adam ti lọ 1946 ìbísí ń bẹnu misbahu tíra àwọn misbahu ń bẹnu mọ́tíbà ẹlẹ́ẹ̀kejì tíra Sheikh Adam ti fi misbahu lọ́gà misbahu dirasatil arabiya lọ́ọ́ wo muqaddima tabatul ula ìbẹ̀ pé bàbá Sheikh Adam nígbà mo ti darí ìrìn àjò tí mo lọ ìbẹ̀ mo ti pinnu pé yín máa sọ̀tàn gbogbo àwọn àfáà that was 1946 ẹlẹ́ẹ̀kejì tí wọ́n wá lọ wọ́n jọ lọ pẹ̀lú àwọn bàbá wa Alhaji Busari ni tí wọ́n gbé fàtẹ́ àgá mi ni wọ́n ṣe principal léèwé wa rí Sheikh Adam ló sì fún nímọ̀ràn pé bó ṣe wá sẹ́yìn máa ká lọ nígbà ó ti kéwú tó ṣe báyìí ẹni tí ọmọ kéwú lọ Cairo ṣé wọn ò tí ì dálé kéwú lẹ̀ náà. wọ́n wá ń bẹ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ náà ẹ̀yin ìjọ sí Ọlọ́run. Sallallahu ala Muhammad. àfa ní. ẹgbọ́n bẹ́ẹ̀ bàbá wa Sheikh Adam wọ́n ṣe fún bàbá Alhaji àgbà púpọ̀ wọ́n kún bàbá ń gbà sọ̀rọ̀ bàbá ní èmi ló kún ní gbogbo ọ̀nà èmi ló máa kún fọ́tò ń bẹ tí bàbá ń sọ̀rọ̀ báyìí tí Sheikh Adam dúró lẹ́yìn wọn. ẹ jókòó. àfa yìí jókòó. As-salatu ala nabi karim ẹgbọ́ yìí Mọ̀lánà bàbá wa Alhaji àgbà àwọn Alhaji àgbà ní ọmọlúwàbí ni mi pé lọ́mọ kéwù mi o ẹgbọ́ o bàbá ní mi pé lọ́mọ kéwù mi o àmọ́ òun gbára rẹ̀ lọ́mọ kéwù mi nítorí pé Alhaji Adiru Haji afa ńlá Haji mọ́là Hashiru Alaya àtàjà Brahman ni wọ́n ń kéwú ńjọ́ kan ọwọ́ wá wọn wá ọba wọn gbọ́ Mukuta Saru Alili wọ́n ní kọ́dà bàbá tó nínú tẹ̀yìn ò sì lè fi ròyìn Alhaji àgbà nírọ́ bọ́ ọba wa níbẹ̀ ní tó kù sáàrin wa àtọ́lọ́ ẹni Ọlọ́run làwọn máa fà wá sí àwọn náà sì wí bẹ́ẹ̀ wọ́n ní àáfàá mi wàlíyìí Ọlọ́run ni tọ́ba wa lọ gbà ó kù sáàrin wa àtọ́lọ́ bẹ́ẹ̀ yẹn bá lóun ọ̀gbà bàbá náà ní wàlíyìí Ọlọ́run àbájá sí yìí wọ́n lè má gbà ó kù sáàrin wọn àmọ́ bàbá ní ìpè lọ́mọ kéwù mi o ṣùgbọ́n ọba wọn gbọ́ Mukuta Saru Khalili kọ́dà ìmọ̀ sọ pé inú ẹni tó mọ Mukuta Saru Khalili àwa ni Jawairu
Jawairu Ikilili àwa ni dákun má dá sí dákun. وكلهم نجباء àwa ni wàkúlù nujaba. mọ̀tàwáwì yìí o àpé wọ́n ẹ̀rọ torí ẹni yìí sọ pé nípasẹ̀ Ádámù wa ń yọjú bí kankan irọ́ ni níta àlàjì àgbà wí ni academically a sì lè kóòtì tí bàbá bá wí. وكلهم نجباء wàkúlù nujaba gbogbo àwọn tàwáwì yìí nujaba. جمعوا بين الثقافتين jamawu bẹ́ẹ̀ nàta kọ́fà tẹ́ni wọ́n wá kó mọ̀ méjèèjì papọ̀. العربية ó ṣeun والإنجليزية 1947 ni bàbá wa fi léèwé kún. bàbá wa Sakariya Usad àwọn fọ́sẹ̀ tinú. bàbá wa Abdulmutalibi Ambali wọ́n wá gbà wọ́n dálé ìwé lẹ̀ 1947 wọ́n wá ń bá yìí náà lọ wọ́n ń jáde wọ́n dìtẹ̀ bàbá ńlọrin wọn ò ṣe fún wọn lápúrúfà náà ló mọ́pọ̀lọpọ̀ lọ pàkátà ọ̀pọ̀lọpọ̀ lọ ṣe unity ẹlòmíì lọ bàbòkò torí pé wọ́n dìtẹ̀ against bàbá pé wọn ò ní fún wọn ní approval at the end ọlọ́run padà sí. أنشأ جمعية سماها ẹ wo nǹkan wọ́n bẹ̀rẹ̀ kéwúlágo méje àwọn tí wọ́n kéè náà ni bàbá wa ìmáàmù nù ni Shakespeare bàbá wa ìmáàmù alimọ́dà ni Shakespeare ń bẹ lórí wọn báwọn wọ́n bẹ̀rẹ̀ kéwúlágo méje dago mẹ́jọ wọ́n wàá bẹ̀rẹ̀ ìwé lágo mẹ́jọ wọ́n wàá fi 45 minutes first period sí Arabic kó bá a kaba. أنشأ جمعية سماها أنصار الإسلام. Sheikh Abdul Gafari Adua ever first damadami ọwọ́ di 19 ẹ wá wò nǹkan bàbá ọwọ́ afẹ́ ẹ̀jẹ̀ bọ́ sórí ọ̀rọ̀ Markaz wọ́n ní bàbá Sheikh Adam lọ bá bàbá wa kídúró àpọ̀ kági lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n wá ní kọjá àwọn ọjọ́ dálé kéwúlẹ̀ ọwọ́ á lọ sọ pé èmi náà ṣẹ̀ṣẹ̀ dọ́wọ́ ni ń ṣáájọ àmọ́ yín fún ọ ní ẹnìkan àbúrò wa ní ẹ̀rí pé ó kàn kọjá lérí ẹ̀ òun lọ́wọ́ àtẹ̀lé lọ ọwọ́ amú Sọ̀fíyù láyé ọmọ bàbá Kamal àti Ali ẹ wá farabalẹ̀ ẹ wá gbọ́ ní àjò bàbá wa pọ̀ kági bàbá pọ̀ kági gba sàtífíkẹ́tì 1940 bàbá wa dá wọn dúró sílé kún wọn sí kún ọmọ kọ́ ọmọ kéwú ńlé 1940 wọn náà bàbá ní ìwọ ò ní dúró tì wá kẹ lọ wúlò fáyé ni máa lọ Iléṣà wọ́n dé Iléṣà tán àwọn kan tún béèrè fún wọn ní Ọ̀fà wọ́n ní ìwọ máa wálé wọn mẹ́lòmíì lọ Iléṣà ìwọ máa lọ Ọ̀fà pírọ́lọ́tì bàbá ni bàbá pọ̀ kági wá wà lọ́fà wọ́n wá lo 40 to 42 lọ́fà wọ́n wá kú ní 42 bàbá ní máa bọ̀ wálé wọ́n wá di Mudarrisul Awwal nílé 19 ní Zumura 1942 to 1944 ó wá di end 1944 làwọn ọ̀wọ̀ Muslim community wọ́n wá bá bàbá pé fún wa lọ́mọ wọ́n wá ní tòmá àdàlà ìwọ kú òyìn àyìn máa lọ sọ́wọ́ as far back as 1945 ẹ wá wo 1945 sí 1952 tí Sheikh Adam wá bá wọn kí wá ṣe ń ta gúgúrú láàrin ìgbà wọn ni. nítorí pé ọ̀rẹ́ bọ̀dá mi ni máa tẹ̀lé lọ ń ṣẹ̀ṣẹ̀ ń lọ wọnú máa tẹ̀lé lọ ńbẹ ní bàbá wa Ali Salawudeen ni wọ́n ti parí standard 6 bàbá wa àfa wa Abdulsalami ní Fàgbà bàbá wa Sheikh Mahmood Abdulsalam ní Fàgbà dákun ìlàlẹ̀ àmọ́ bàbá wa Sheikh Mahmood Abdulsalam ní Fàgbà àwọn ọmọ kéwù bàbá pọ̀ káginu wọ́n wá ní èmi ò ní lè fi bí sí bàbá pọ̀ kági ọ̀dá lọ́wọ́ alájẹ àgbà ló ní ẹ máa lọ́wọ́ níbi àfa mi fi mí sí yàyìn ní lè kú o wọ́ọ̀dù yín ṣáájọ ni please withdraw it ní ṣáájọ ọlọ́dún méje gómìnà Nabi bàbá pọ̀ kági gómìnà Nabi ni iná wọn ń pè wọ́n lọ́hùn wọ́n wá ní èmi ò ní lè lọ bí mo wà yìí àmọ́ yín fún ọ lẹ́nìkan lóòótọ́ bàbá wa lè lálẹ́ kéré sí wọn lọ́jọ́ erí àmọ́ bí wọ́n ṣe kéré náà wọ́n mà pọ́lọ̀ ń sọ̀rọ̀ fúnra wọn gbogbo wọn sì gbà fúnra wọn gbogbo wọn máa tẹ̀léra wọn ni
níta bá pẹ̀lú àwọn àdàbíyà ni pé ohun kan ni wọ́n máa ṣe ohun ètẹ̀lera wọn dàrájà ká ó mú ìmọ̀ṣá o dàrájà ká ó mú ìmọ̀ṣá o ìlàfà ọmọ káyàbọ̀. àwọn ẹni ọlọ́run wa máa tẹ̀léra wọn ní ìmọ̀ṣá o tí wọ́n bá ti rìn mú wọn bá ti tẹ̀léra wọn mọ́ àwọn ó sì pàdánù wọ́n wá ní máa lọ lílọ tí wọ́n wá ń lọ ó yẹ ká béèrè pé àníyàn dáadáa làlájì àgbà lò ó kóun náà tún lọ dàn kán lẹ́ ń bẹ̀ ń gbà tó pé ọ̀rẹ́ àwọn ọmọ mi ni ọmọ mi náà nù lọ́ọ́ bá a kún kẹjọ bẹ̀rẹ̀ kí tiẹ̀ náà dà kí ló wá mú tí wọ́n fi wá yọ̀dá Sọfíyù láì bàbá wa tó wọ́n pè ní Sọfíyù ọmọ bàbá Kamal ẹ wá gbọ́ ẹ lọ wádìí gbogbo ohun tí ń jà wọn àfà wọn máa tẹ̀léra wọn kìí ṣe bàbá nìkan àwọn àfà máa fẹ́ kẹlòmíì náà bá wọn sun àwọn ọmọ wọn bàbá wa àfà wa Maulana Sheikh Ndasalati aliyomu la yawmin bẹ́ẹ̀ bá ní bóun tí àfà ń dákẹ́ ló sì gbé àmọ́ tòun ti bẹ́ẹ̀ wọ́n fa ọmọ wọn fún Maulana Sheikh Adam sí wọn ọmọ kéwù ni. bàbá wa tí wọ́n jòkó yìí bàbá wa lọ́gbọ̀ndókò ẹni ó bí wọn bàbá wa dòkítọ́rù àfà ni bàbá wọn wọn wá ní èmi náà kéwu àmọ́ mo lọ́dọ̀ Alhaji Kamalu lọ́ọ̀kì sí wọn ọmọ kéwu ni. ẹ wá máa wo ilé kọ̀ọ̀kan ilé àwọn àfà ńlẹ̀ yìí wọ́n wàá mú bíbí wọn pé bàbá wà nílé máa lọ ká tó pé ọmọ kéwu bàbá ni bàbá fà fún. bàbá wa àlífà bàbá wa Sheikh Sọfíyùlá ẹni tí ọba tiẹ̀ kílẹ̀mù wọn àfa kẹ́ni àfa akélọ́mọdá wọ́n bí bàbá Sheikh Sọfíyùlá ní 1928 radiyallahu anhu. lákùn fi mí lẹ̀ wọ́n wá tẹ̀lé bàbá wa àfa akélọ́ láti 1944 wọ́n kéwú lé 1928 ni wọ́n kéwú lẹ́kọ̀ọ́ wọ́n kéwú ńlọrin àwọn méjì wọn mo ti kà wọn bàbá kúráńgà méjì wọn ni dóò wọ́n jù wọ́n lọ lọ́jọ́ eré bàbá ajísafẹ́ ló ní Òṣogbo ó ti ń béèrè product àdàbíyà. bàbá ajísafẹ́ ìdàkọ̀ ẹ̀fí mi lẹ̀ president League of Imam and Alfas ní Yorùbá land àti Edo. la ilaha illallah. Mustapha Ọláyíwọlá ajísafẹ́ bá wá sọ gbogbo yìí bàbá wa ní ma tẹ̀lé àfa ké lọ 1944 wọ́n wá wà lọ́dọ̀ bàbá di 1947 bàbá wa àlífà ànáfi yàrá tí wọ́n ń gbé hàn mí lákè wọ́n ní ọ̀pọ̀ mọ̀ wà lábẹ́ àfa mi yìí sì ti ń kọ́ mọ̀ ń kéwú kódà yìí máa rówó Ọlọ́run ọ̀dá wọn lóníyà ìgbẹ́ náà wọ́n ti sẹ́ láti 1947 ni tí wọ́n kò lọ́dọ̀ àfa ké wọ́n ti sẹ́ wá síse bí wọ́n ti bẹ̀rẹ̀ wá sí mọ́sálásí ìnábìrì lẹ́kọ̀ọ́ wọ́n ti bẹ̀rẹ̀ wá sí 1947 wá sí ìta gbangba ẹni ó kéwú lé ọ wá ní ọmọ nàkíbù bàbá tanánù bàbá mufti lẹ́yìn bẹ́ẹ̀ wọ́n wá lọ gbaṣẹ́ lábẹ́ Ansarudeen wọ́n gbé wọn lọ Ẹ̀pẹ́ ọ̀rọ̀ ẹnu èèyàn òṣìṣẹ́ dispute ó lè rí búùkẹ́ bàbá mufti bàbá wa Sheikh Sọfíyùlá Muhammad Kamaluddin wọ́n ní àwọn Ansarudeen wá gbà wọ́n lẹ Ẹ̀pẹ́ àbí Ìkẹ́nẹ́ àwọn ọmọ wa wálé ní every weekend àwọn ọlọ́jàgbọ́ wa ní èyí ṣe kìlọ̀ wá ń ṣe ń lé òun mójútó sẹ́yìí àwọn ọ̀wá gbọ́ àwọn tó ń wálé àwọn Ansarudeen ní ẹgbẹ́ ìjìnlẹ̀ kọ́ mọ́ wálé mọ́ wọ́n wá gbé wọn lọ Òṣogbo wọ́n wá ń bá Ansarudeen ṣiṣẹ́ lọ́sọ̀gbọ̀ Ansarudeen èsì ní wàásì àwọn wọ́n dá wàásì lẹ̀ wàásì alẹ́nu àwẹ̀ wọ́n wá ní mo wà lọ́sọ̀gbọ̀ mo ti ra kẹ̀kẹ́ ńbẹ̀ mo sì lówó báńkì wọn èé gbàgbé Òṣogbo kọ́là ó ní wákà kan tí wọ́n máa dá Òṣogbo wọn làwọn bọ́lọ́hún bá ń ṣe eré àló ń ṣe bí ikú tọ́pa abọ́yalé ọ̀lọ́bì kan ìtàkùn ọ̀bájà mo gbé yòókù mi. Òṣogbo wọn wá wálé ní 1952 wọ́n bọ̀ lùdẹ́ wálé ọ̀rọ̀ ẹnu wọn ni bàbá wa ní pẹ̀lẹ́ ó ti dé lọ́ọ́ palẹ̀ ẹrù rẹ mọ́ wa. nígbà tá a fa akẹ́kù tán wọ́n àtàkì mọ́ wọn àfa Alhaji Misana wọ́n mọ̀ wá tẹ̀lé wọn káàkiri wọ́n á mọ̀ tẹ̀lé àfa rẹ lọ ọ fẹ́ lọ bá ọ̀rẹ́ rẹ̀ kí wọ́n lọ dalẹ̀ kéwúlẹ̀
ó dùn wọ́n pé àmọ́ kò sí choice ìzákọ̀dàláhu wa rasuluhu amran an yakuna lahum wọ́n wá lọ kó ẹrù wálé reluctantly ni wọ́n fi tẹ̀lé bàbá wa Sheikh Abdulrahman bàbá Leila lọ sí Markaz wọ́n sì mú bàbá wa Sheikh Ali Adébáyọ̀ Salawudeen wọ́n mú wọn lọ́wọ́ wọ́n wá dé ọ̀hún lábẹ́kúta Abẹ́òkúta ni wọ́n débẹ̀ ní 1952 ní January wọ́n wá sọ authoritatively pé àwọn kú òun bẹ̀ ní àwọn débẹ̀ ní January àwọn sì kú òun ní May 1952 from January to May how many years how many months. Àmọ́ o kódà bó bá ṣe pé ọjọ́ kan ni àáfàá ni wọ́n jẹ́ ọmọ kéwu bẹ̀ ni wọ́n jẹ́ ìwọ̀ yìí ni wọ́n fún wa wọ́n sì wí fún wa pé Mọ̀lánà Sheikh Adamu wà lẹ́kọ̀ọ́ ìrẹ́ náà sì wí nínú kẹsẹ̀tì pé bàbá wà lẹ́kọ̀ọ́ Lambi Ansarudeen wọ́n wá ń wá àwọn ọmọ kí ìwọ máa kọ́ ọmọ ní ilé gbogbo ohun tí wọ́n kọ́ weekend ní Sheikh Adamu máa wálé wá s'Abẹ́òkúta gbogbo ohun tí wọ́n kọ́ bàbá lè lálọ́kọ́ wọn bàbá wa Sheikh Adébáyọ̀ Sálà bàbá wa Al-Bushra àwọn náà wọ́n máa kó àwọn tí wọ́n kó jọ ńjọ́ náà wọ́n ló kọ́ táwọn máa jẹ́ ní àtọ́líbù bísí fatili mudarris mo fẹ́ gbé nǹkan kan mi ní nǹkan kan sojú mi ọ̀rọ̀ kan sojú mi. إذا كنت لا تدري فتلك مصيبة وإن كنت تدري فالمصيبة أعظم إذا كنت لا تدري أكرمك الله As-salatu ala Nabi Karim àfáwà bàbá wa Sheikh ọlọ́run náà lè jẹ́ ìrànjú àbáwá Lágòdì ọwà àfáwà ni wọ́n bàbá wa àgbà Lágòdì àfáwà ni wọ́n. La ilaha illallah. àmọ́ wọ́n wí ó sojú mi tán pé wòlímọ̀ kan ní ṣẹlẹ̀ ńjọ́ náà ń lè dálé mọ́ àfáwà Sheikh ìlàlẹ̀ àmọ́ mú wa ń bẹ̀ ńjọ́ náà. Hafidhahullah. ẹ dìde. wọ́n ní ẹ dìde dúró. Allah. wọ́n wá ń ṣe wòlímọ̀ kan bàbá wa ẹlẹ́hà ń lè dálé mọ́ ọmọ ọ̀dọ́ ọmọ kéwọn kan wọ́n ń pè ní Yakubu wọ́n ń ṣe wòlímọ̀ fún wọ́n wá pe bàbá wa Sálà gẹ́gẹ́ bí àfáà mi wọ́n wá pe bàbá wa Yáyá Lágòdì gẹ́gẹ́ bí ọ̀rẹ́ wọ́n wá ṣe gbogbo nǹkan tán wọ́n ní kí bàbá wa Yáyá Lágòdì ó bíyà wọ́n wá ní ilé bíyà torí àfáà mi Sálà wà ń jòkó. La ilaha illallah. torí wọ́n pa wọn ní Abẹ́òkúta wọ́n sì máa bọ̀wọ̀ rẹ̀ fún wọn àfáà wá sí ní fún àwọn Mọ̀lánà Sheikh Yahya Lágòdì bí mánà kálímà ntọ́ ti kú wo ló ń rúlẹ̀ báyìí. Idha kunta la tadri fatilka musibatun. Wa in kunta tadri falimusibatu. Wa in kunta tadri falimusibatu a'zamu. Idha kunta la tadri gbogbo ń tà ń wí tó bá ṣe pé èèyàn ọmọ ni. Fatilka musibatun. Ewu ni o torí kò yẹ kéèyàn ọmọ mọ̀ yìí wò. Wa in kunta tadri falimusibatu a'zamu. Wa in kunta tadri falimusibatu a'zamu. wọ́n ṣe lo Markaz tí bàbá fi wálé lọ́dún ní oṣù márùn-ún bàbá wa ebi salad wọ́n ní èmi là kọ́kọ́ ajá náà sì Sheikh Adam. ohun tí wọ́n sì ń lo ọjọ́ náà lọ́wọ́ nọ́gámà àdàbíyà ni ohun àdàbíyà ni wọ́n ń lò kí. wọ́n ní káì wọ́n ní adé ìwó ńjọ́ kan adé ìwó lálẹ́ àwọn afẹ́sẹ̀ wá sí ẹnìkan wá jáde wá pé tó ọlọ́run sájẹ ẹ̀rí wí Sheikh Adam sì wà níjòkó ọlọ́run sájẹ ẹ̀rí wí ọlọ́run jẹ́ ẹ̀rí ìbádélẹ̀ wọ́n nínú wá bí Sheikh Adam pé àwa lọ ń sọ pé kọ́lọ́run jẹ́ ẹ̀rí wí ọlọ́run fúnra rẹ̀ ti fún wa wí ni. Ali bisimilayi
wọ́n ní tọ́ ha àwọn wá fẹnu lé tọ́ he làwọn wá tú látàlẹ́ títí àlùfájàrí wọ́n ní ha pẹ̀lú ohun àdàbí àǹjọ́ náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى. gbogbo ohun tí ń wí yìí àwọn àfáà tí wọ́n ń wí náà wà ń jòkó yìí o àbẹ́yìn kẹ́ ń wí àwọn àfáà wa tí wọ́n ń wí náà wà ń jòkó yìí. ìlàlẹ̀ àmọ́ 1952 wa ni Markaz bẹ̀rẹ̀ l'Abẹ́òkúta ilé kéwú tó yẹ gbogbo ayé tó yẹ ayé ni wọ́n wá shift ń bẹ̀ wọ́n wá dọ̀ wọ́n padà di Agége. èmi lọ tafsiri Baba Sugulul èmi ajá Blasisi àfọ̀jẹ́ ajá Blasisi àdáàrá wàláhì 1989 mo fẹ́ lọ mọ́lé kéwà fún àwa Sugulul èmi ìmùsọ́f ọlọ́run gbọ́ ẹ̀kan tí mo wọ̀ bẹ̀ náà sí wọ́n wá ń ṣe wáàsí wọ́n ṣe tafsiri akẹ́kọ̀ọ́ ń bẹ̀ wọ́n wá parí wọ́n wá ń ṣàdúrà fún Mọ̀lánà Sheikh Adam wọ́n ṣàdúrà fún Alhaji àgbà wọ́n wá ṣàdúrà fún bàbá lílẹ̀ wọ́n ní àwọn àfa wa nù bàbá lè la tọ́ba wa rí i pé àwọn ni wọ́n kọ́ àwọn wọn ni ó túmọ̀ sí pé bàbá fi ṣe pé mọ̀ lọ́wọ́ nu tọ́ dálẹ̀ dá arájà ká ó mọ̀. ẹ máa ṣàwọn ìlàfà ọmọ káyàmọ́. àwọn ẹni ọlọ́run máa tẹ̀léra wọn ni wọn èyí ara wọn èyí ṣe tí ẹ wá fẹ́ yà báyìí. nínú àánú àwọn béèrè ni bàbá oníwàásù àgbáyé. ajá mi àti dòkòtòrò ìyá amúfùtì àlìwárà. ajá mi àti dòkòtòrò ìyá amúfùtì àlìwárà. mọ́dà dáhàrí kọ́líbí àwọn kàlẹ́ ìsàbẹ̀wá fìlẹ̀. La ilaha illallah. Oníwàásù àgbáyé ní respect púpọ̀. Oníwàásù àgbáyé ní respect fún bàbá Sheikh Adam. wípé bàbá wa Alhaji bàbá oníwàásù àgbáyé Fadilatu Sheikh Abdulrahim Aminullahi Al-Adam. ajá mi àti dókítọ̀rù yà mufti àlìwárà. mọ́dà dáhàrí kọ́líbí àwọn kàlẹ́ ìsàbẹ̀wá fìlẹ̀. bàbá oníwàásù àgbáyé mia filmiya ọmọ kí bàbá Alhaji àgbà ni dákun gbọ́ o ọmọ kí bàbá Alhaji àgbà ni wọ́n bàbá tó bí téèyàn bá wá níwèé sọmọ kéwu bàbá kọ̀ọ̀kan tí ra Sheikh Adam. ومن تلاميذ كمال الدين. bí ẹ̀gbọ́n jama bí Habib bá ní kí bàbá oníwàásù àgbáyé sọmọ Alhaji àgbà bí àfa Habib. ومن تلاميذ كمال الدين. oníwàásù àgbáyé kèé sọmọ kéwu bàbá Alhaji àgbà. ومن تلاميذ كمال الدين. ọ̀yà gbọ́. الأستاذ خضر صلاح وعقوق على أفندي الذي مكث نحو 40 عاما في مدينة أوو ينشر التعليم. tún bẹ̀rẹ̀ ọ̀yà àfa yìí. ومن تلاميذ كمال الدين. ومن تلاميذ كمال الدين. الأستاذ خضر صلاح الدين. inú ọmọ kéwu bàbá ni Idris Salahuddin. الذي مكث نحو 40 عاما في مدينة أوو ينشر التعليم وهو عالم مثقف. ثم الأستاذ عبد الرحمن صلاح الدين بابا المرشد العام لجماعة أنصار الإسلام. وكانت أمه أختا شقيقة للشيخ تاج الأدبي وهي التي جاءت به من الشيخ صلاح الدين دار الآ. ثم بالحاج علي صلاح أولوكادي
ثم الحاج جامع ابن عبد الرشيد أحد العلماء الذين نشروا الإسلام في مدينة إليفة. ثم عبد الرحيم أمين الترجماني. ẹ̀yin jama ẹ dákun ẹ farabalẹ̀ bẹ́ẹ̀. ثم عبد الرحيم أمين الترجماني. Abdulrahim At-Tarjumani. أو الترجماني. Abọ́lúwàsí àgbáyé nu. Nínú ọmọ akẹ́wù tí ọ̀sẹ̀ fọwọ́ rán sẹ́yìn bàbá wa Sheikh Mustapha Oníyangi. Bàbá Oníyangi. Bàbá lórílẹ̀. Ẹ̀ẹ́dọ̀ wà lẹ́kọ̀ọ́. Bàbá lórílẹ̀ lẹ́kọ̀ọ́. Kẹ́yìn orí Oníyangi kẹ́yìn orí Al-Fulani kọ́lọ́wọ́. Ẹ̀gbọ́n bàbá Oníwàsí àgbáyé mo fẹ́ sọ mẹ́ẹ̀. Ẹ dákun ẹ gbọ́rọ̀ yìí. Naam. Bẹ́ẹ̀ yẹn bá katira Sheikh Adam ó yẹ kó mọ kíní kan tẹ́ pè ní alikiyafa. Alikiyafa. Nínú Lárúbáwá nínú ma jahiliya alikiyafa wà nbẹ. Ilmu alikiyafa kiyafatu nawani ni. Alikiyafatu. Kiyafatu al-athar wa kiyafatu al-bashar. Kiyafatu al-athar ni kéèyàn máa sọ erí pẹ́ẹ́sẹ̀ yẹn irú èyí tí wọ́n fi dictate Anabi àti Abubakar. Kiyafatul bashar òun ni kò wò sọ̀rọ̀ èèyàn kò wojú èèyàn kò wò ṣákìlú èèyàn kò wò údúwú èèyàn ọ̀nà wo l'Oníwàsí àgbáyé fi jọ ẹlòmíì. Allah Táyọ̀ Alájí àgbà. Ọ̀wá gbọ́ Abul Ala al-Ma'ari òun ló sọ̀rọ̀ kan mọ̀ rántí ọ̀rọ̀ òun nìsí. Abul Ala al-Ma'ari walau ankaru ansabahum lazatihum. walau ankaru ansabahum lazatihum. wujuhum wa filuhum shahidun kulla mashhadi. wujuhum wa filuhum shahidun kulla mashhadi. Ash-sha'iru al-a'ma. Ash-sha'iru ó ní walau ankaru ansabahum lazatihum wujuhum wa filuhum shahidun kulla mashhadi. walau ankaru ansabahum lazatihum wujuhum wa filuhum shahidun kulla mashhadi. Bàbá wo ní kìkì pa mo fẹ́ sọ̀rọ̀ mbẹ́. Dispute pé ẹ takùn ẹ gbọ́ báyìí tàbí fi ṣàdúrà báyìí. Bàbá wo ní kìkì pa ọmọ kéwà fún àmọ́dá ni wọ́n. Tajul Mu'minin. Hayyakumullah. Bàbá wa Àgbàjàbàjẹ́ ọmọ kéwà fún ọmọdá ni wọ́n. Bàbá wa Sheikh Yusuf Àgbàjì bẹ́ẹ̀ yẹn bá rí àwa súnmúra lónìí tó ń láwà ní ọ̀bájú báyìí lọ tí wọ́n bá béèrè pé ta là fàáfà rẹ̀ yóò pé bàfà ọmọdá níbo ni bàbá ti wá níbo ni wọ́n fi wá jọmọ kéwà fàgbà ọ̀ka tíra Sheikh Adam ni. Bàbá Oníwàsí àgbáyé bàbá wa àfàgbò oníkìjìpá irú àfà àtọ́ wọ́n lè kọ́ igi ńkẹ́wúkọ́ mọ́ àfà wa ni wọ́n gbogbo àwọn àfà wa wọn ni wọ́n tírẹ̀ ní wọn àwọn yàtọ̀ débi pé wọ́n máa ń lọ ọkọ máa ń kéwú lé wọn. Àfà wa with all respect sir àfà wa Sheikh Aminu Ògbóndókò tó bí bàbá wo lóhùn yìí ọmọ kéwú bàbá wọn kejìpá ni wọn wá bàbá wọn kejìpá wa ní mọ̀ wálé mọ́ yìí mọ̀ owó Ògbóndókò wa kọ́ kéwú wọ́n sì lọ kọ́ wọn kéwú kódà wọ́n sọ ìtàn bọ́lọ̀ ń ṣe sàánú bá òun fún wọn pẹ̀lú ìmọ̀ wọn. Àfọ̀n kejìpá ọmọ kéwú àfọ̀ ọmọdá ńgbà tá àfọ̀ àwa ọlọ́mọdá wa ṣaláìsí wọn mójútó lè kéwú díẹ̀ Ọlọ́run lọ́mọ ńgbà àwọn ẹni Ọlọ́run máa tẹ̀léra wọn ni wọ́n wá lẹ̀pọ̀ pẹ̀lú Àlàjí àgbà pẹ̀lú bàbá wa Sẹ́nu Díìnì Jàbàjẹ́ bàbá Júmà wọ́n ń jẹ́ wọléwọ̀de Àlàjí àgbà wàzírù dàkìlíyà wàlhàrìdíyà kódà ó fi mọ́ oúnjẹ táwọn ìyàwó àwọn ọmọ jẹ Àfọ̀n kejìpá ni wọ́n ń ṣètò ẹ̀ kò sẹ́nìkan tí ọjọ́ ọmọ kéwú Àlàjí àgbà tí ó pé bàbá wọn kejìpá ọ̀kọ́ òun kéwú nílé kéwú bàbá. Ara wọn ni nínú ilé kéwú bàbá
àwọn ni rọ̀yìnsùn mọ̀bà alájàgbà àwọn ni rọ̀yìnsùn mọ̀àlìmín lẹ́yìn wọn ni bàbá pọ̀ kági lẹ́yìn wọn ni bàbá wa mísánà lẹ́yìn wọn ni bàbá olómọ́tà lẹ́yìn wọn ni bàbá wa aṣírò aláyà wọ́n ń kọ́ mọ́ ń lé kéwu bàbá ẹ sì mọ bàbá oníwàásí àgbáyé pẹ̀lú wàláwù pẹ̀lú kéwu ìdúnímọ̀ kan ọ̀nkù mi àfa wa bùgẹ́dẹ̀ ẹ̀gbọ́n ìyá mi ọmọ àfa Sambo ńlẹ̀ bùgẹ́dẹ̀ ọ̀rẹ́ bàbá làfa Sambo ọ̀rẹ́ bàbá wa Alhaji Àgbà tá Alhaji Àgbà sì mọ́ wá wọn wá mi ò sí alalẹ̀ wù ládàbí àfa àfa Shehu Tajul Adabi ọ̀rẹ́ inú àwọn ọ̀rẹ́ wọn lọ wọnú tán bá àfa wo oníkìjìpá ẹgbẹ́ nìkan bẹ̀ kí dúró ọ̀jẹ́ àfọ̀ ọ̀jẹ́ lè bàbá mi Shehu kí dúró àfọ̀ ọ̀jẹ́ ọ̀rẹ́ àfa àgbà Shehu Tajul Adabi ni tí Alhaji mama Alhaji Àgbà wálé wa. Assalamu alaikum. àfa àbúgẹ́dẹ̀ wa sọ fún mi báyìí pé àfa wo oníkìjìpá wọn kọ́ wa títí tá a fi mọ́ àmọ́ tá a bá tún wá pò ń lè kéwù àmọ́ lọlé wọn lọ gba àfa ilé wa nílé ohun kìjì pa má dá sílé wa bẹ́ẹ̀ yẹn bá sọ̀rọ̀ àdàbí àti ọ̀dàkọ àwọn àfa wo oníkìjì pa ọjọ́ ọ̀hún ni gbogbo àwọn àfa tó sì já àfa ńlẹ̀ yìí tí èè wálé lóru wá kéwù òsì àfọ òtún lọ bá wọn lé àfọ òtún lọ bá wọn lọ kọ́ wọn kéwù ńlé má kiri bọ window níparí azeari àwọn bàbá tí wọ́n pilẹ̀ àwà fọ́sẹ̀tì azeari ni bàbá wa olóhùn oyin bàbá wa Professor Musa Ajétúmọ̀bí àfa wa mufti gbogbo Ẹdẹ àfa wa Adékílékún bàbá wa Gèrè bàbá wa Ṣuaibu bàbá wa Aliaga ẹ wá gbọ́ wọ́n ti kéwú tán bàbá Aliaga ti wà ń bàdàn tán tí ń kọ́ máa ń kéwú bàbá wa dá wọn padà wálé pé àwọn Lárúbáwá dé ẹ wá jòkó tì wọ́n bàbá wa ti wà ń lé kéwú bàbá wa Adékílékún ti wà lókè bàbá wa Aliaga ní èyí tá a kéyìí ti tẹ́ wa ní bàbá dá wọn padà wálé ni wọ́n ti gba sàtífíkẹ́ẹ̀tì ilé kéwú kí ló sì fà á àwọn ọmọ kánú àwọn ọmọ kéwú wọn kọ lẹ́tà sí Sàdáwó náà pé kí wọ́n wá gba ilé kéwú ṣé mo right sir Alhaji Àgbà wa ni ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ báwọn tilẹ̀ yìí bá tẹ́wọ́ gbà lọ́wọ́ yín wọn ò ní jẹ́ rí kéwúké mọ́ a lọ Cairo a lọ gba kínní wa kí wọ́n fi táwọn Lárúbáwá lọ́rùn bí bàbá ọba ṣe bẹ́ẹ̀ ń jọ náà sẹ́mi ó rà sí àrílò àtiwọ́ náà ìwọ wa dé lónìí ìwọ ní Azari lónìí Jamiatul Azari lónìí gbogbo Azari àwọn ọlọ́dẹ ń pàṣẹ bẹ̀ ẹ wá gbọ́ tí ọba yí ọgbọ́n tí sẹ́yìn Azari gbọ́ Azari ń fún wa ní àáfà àkọ́kọ́ rẹ̀ ní West Africa Azari ń fún wa ní tírà Azari Musa ó ti tán Azari ń fún wa ní miniha ilé àwàlà ni oúnjẹ tí àwọn àwàlà mo wá mọ eléyìí torí mo ṣe musajilu Azari mo ṣe sẹkítírì Azari ilé owó ògbélú ẹsìn mọye tí jẹ àwa ni Azari ò ní nǹkan kan míì lọ́dọ̀ wa jù bẹ́ẹ̀ lọ Azari ń jọ tán wá gbàsẹ àrídé ẹ bá ọmọlé kéwú tí wọ́n takò wá pé ẹ má dá wọn lóhùn ẹ̀yin náà lẹ wá jẹlẹ ẹgbò lásẹ àrímọ lónìí nìsí. à sọ̀rọ̀ ṣẹ́kù ni àìsọ̀rọ̀ tán gbogbo ta wá wì yìí kò síjà o ẹ wá gbọ́ ẹnìkan kan gbọ́dọ̀ bẹ́ẹ̀ mú níparí ìta nílẹ̀ Azari ò dominate ẹ̀ ilé kéwú bẹ́ẹ̀ ńlẹ̀ tẹ́lẹ̀ ẹnìkan kan gbọ́dọ̀ bẹ́ẹ̀ mú àmọ́ man qala la yura mithli alayhi wailun fawailun man qala la yura mithli
عليه ويل فويل ọlọ́run bá kẹ́ bàbá